Ẹ káàbọ̀ sí orí ìkànnì yìí, ẹ ṣé tí ẹ̀ ń tẹ́tí sí wa. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ leléyìí tí ẹ̀ ń wò wá àbí tí ẹ̀ ń gbọ́ wa, ẹ má gbàgbé láti tẹ subscribe button eléyìí tí ó wà ní ìsàlẹ̀ ẹ̀gbẹ́ yẹn, torí eléyìí ni yóò fún yín ní àǹfààní láti má miss àwọn eré Yorùbá tí a máa mú wá sí etí ìgbọ́-yín lórí ìkànnì yìí. Sinimá tí a mú wá sí etí ìgbọ́-yín lénìí òun ni sinimá tí a pe àkọlé rẹ̀ ní Wúrà. Àwọn òṣèré jàǹkàn-jàǹkàn ni wọ́n kópa nínú sinimá yìí. Lára wọn ni a ti rí Wùmí Toríọlá, Mídé Fúnmi Martins, Dífà Gold àti Bùsárí Samuel. Nínú sinimá yìí ni a ti rí arábìnrin kan àti arákùnrin kan tí ìfẹ́ wọn ń lọ, tí ìfẹ́ wọn sì ń gbòòrò sí. Ṣùgbọ́n arákùnrin náà jẹ́ èèyàn kan tó jẹ́ wípé ìfẹ́ tirẹ̀ ní kọ́lu-ń-kọ́-wọn nínú, tí ó sì jẹ́ wípé wọn ò lérò pé yóò fa ìdíwọ́ fún ìbáṣepọ̀ àwọn méjèèjì. Sinimá yìí jẹ́ sinimá tó jẹ́ wípé ó kọ́ni ní ọgbọ́n àti òye. Ẹ lọ wo sinimá Wúrà kí ẹ wo ohun tí ó ṣẹlẹ̀ sí àwọn olólùfẹ́ méjèèjì yìí. Wúrà ni àkọlé sinimá yìí. Ẹ má gbàgbé láti fún wa ní ìka ọlọ́wọ́ tí a mọ̀ sí like, kí ẹ sì má gbàgbé láti tẹ kọ́mẹ̀ntì yín sí orí comment section. Kí ẹ sì sọ fún wa ẹni tí ẹ̀yin bá fẹ́ràn jù nínú àwọn òṣèré tí ó wà nínú sinimá yìí. Wúrà sinimá tuntun ẹ̀ ṣe jáde. Ẹ ṣé púpọ̀, ẹ máa bá wa ká lọ.